Sẹ́yìn náà ti gbọ́ àkíyèsí ohun tí àwọn ènìyàn rí àti ohun tí wọ́n ń sọ nípa àwòrán eléyìí tí Mobímpé Yaya Lateef Adédìméjì ìyá ìbẹ̀ta ṣẹ̀ṣẹ̀ gbé jáde sórí ayélujára lánàá o, tí òun àtàwọn ìbẹ̀ta jọ yà. Èyí sì ni ohun tí àwọn ènìyàn tó ń gbé pò yẹnu káàkiri. Wàhálà mìíràn mà tún ti ṣẹlẹ̀ báyìí o. Wọ́n mọ̀ ní kánsà eléyìí tí a mọ̀ sí àìsàn jẹjẹrẹ kọ́ ló mọ̀ pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Wọ́n ní ọwọ́ olùṣọ́ kò mọ́ lórí ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ní èyí tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì ti jáde síta wá sọ̀rọ̀. Èyí ni ohun tí wọ́n sọ. Ẹ má rebì kan, ẹ farabalẹ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ṣebí Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Davido olórin tàkasúfèé lẹ́wà ní àti gómìnà kan ló mọ̀ fẹ́ gbéná wojú ara wọn. Kí lohun tó ṣẹlẹ̀ gan-an? Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwa tá a bá sì tẹ̀lé ìkànnì ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Ẹ máa bá wa ká lọ. Bó ṣe jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn sì ń ṣe ìdárò àgbà òṣèrébìnrin ilẹ̀ wa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà eléyìí tí ó jẹ́ Ọlọ́run nípè níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Ẹni àwọn awuyewuye kan sì ń bọ́ sórí ayélujára tó sì jẹ́ wípé ó jọ gàté ó jọ gàté ó ti fẹ́ mọ̀ jọ ara wọn báyìí o. Pẹ̀lú àwọn àṣírí ńlá eléyìí tí ó ń bọ́ síta lórí ayélujára tí wọ́n àwọn ènìyàn sì ń gbé pò yẹnu káàkiri wípé kì í ṣe àìsàn jẹjẹrẹ eléyìí tí àwọn ènìyàn ń sọ lórí ayélujára òun ni ó ṣekú pa òṣèrébìnrin ilẹ̀ wa yìí o. Wọ́n ní kì í ṣe àìsàn kánsà òun ló ṣekú pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Lórí ohun táwọn ènìyàn kọ́kọ́ ń sọ gan ni wípé àìsàn jẹjẹrẹ ọ̀hún ló tún padà sí lára o tó sì kì í mọ́lẹ̀. Kódà ṣe ni àwọn kan tí ó ní nọ́mbà Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tún sọ wípé ṣe ni ó tún kọ nǹkan sórí ìkànnì ti WhatsApp rẹ̀ lọ́jọ́ tí wọ́n ń gbé lọ sí ilé ìwòsàn láti ṣe ìtọ́jú fún un, tí wọ́n sì sọ wípé ó kọ síbẹ̀ wípé ògo tuntun. Ṣùgbọ́n ṣe ni ọ̀rọ̀ mìíràn ti bọ́ síta lórí ayélujára báyìí o. Gbogbo àwọn tó súnmọ́ òṣèrébìnrin ilẹ̀ wa yìí dáadáa tí wọ́n súnmọ́ bíi sọrùn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n ti ń bọ́ síta pẹ̀lú bí ọ̀rọ̀ náà ṣe dùn wọ́n dénúdénú, tí wọ́n sì ti wá ń sọ ohun kan àbí èjì léyìí tí wọ́n mọ̀ nípa ohun tó lè ṣokùnfà ikú òṣèrébìnrin ilẹ̀ wa yìí. Ohun tí wọ́n sì ń sọ náà ni wípé ẹni tí ó jẹ́ olólùfẹ́ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí ó jẹ́ olùṣọ́ ìjọ kan òun ni yóò jà jù sílẹ̀ o, tí ó kọ̀ sílẹ̀ pátápátá, tí ó sì tún jẹ́ wípé ṣe ni àwọn mọ̀lẹ́bí olùṣọ́ yìí ṣe ni wọ́n tún fòòró Tọ́pẹ́ kó tó di wípé ó padà jájú sílẹ̀ pátápátá, tí ó sì jẹ́ pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ sí nílé ọkọ rẹ̀ eléyìí tí ó jájú sílẹ̀ pátápátá òun ni ó jẹ́ ẹ̀dùn ọkàn fún un pẹ̀lú ohun tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tún ṣe fún un tó mú kó kúrò nílé ọkọ rẹ̀. Ṣé ni wọ́n ní Tọ́pẹ́ ní ìrẹ̀wẹ̀sì ọkàn pẹ̀lú bí ó ṣe kó kúrò ní ilé ọkọ rẹ̀ eléyìí tí ó jẹ́ olùṣọ́ ìjọ CNS kan, tí ó sì jẹ́ wípé ó ṣokùnfà ara àwọn nǹkan tó gbẹ̀mí òṣèrébìnrin ilẹ̀ wa yìí. Ní àwọn kan lára àwọn tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà sọ ọ̀rọ̀ sí lọ́wọ́ ni ó jáde tí ó sọ wípé ṣe ni ọkọ rẹ̀ eléyìí tí ó jẹ́ olùṣọ́ CNS kò kí ń ṣe ìtọ́jú aya rẹ̀ rárá o. Kódà Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà gan ni ó tún máa ń ná owó fún ọkọ rẹ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni ọkọ rẹ̀ yìí kò ṣe ojúṣe kankan lórí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà rárá, ṣe ni kò mọ mọ̀lẹ́bí rẹ̀ kankan tàbí kó tiẹ̀ mọ èèyàn rẹ̀ kankan. Ṣe ni òṣèrébìnrin lẹ́wà yìí náà kàn kó lọ sí ọ̀dọ̀ rẹ̀ látàrí ìfẹ́ tí ó ní sí olùṣọ́ yìí. Ẹ̀ẹ̀mejèèjì ọ̀tọ̀ ni wọ́n sì ní oyún ti bàjẹ́ lára òṣèrébìnrin lẹ́wà yìí, tí wọ́n sì ní kódà oyún èyí tí ó bàjẹ́ gbẹ̀yìn oyún ìbẹta ni. Bó tilẹ̀ jẹ́ wípé ṣe ni dókítà ṣe ìkìlọ̀ fún wípé kò gbọdọ̀ lóyún láàrin ọdún 5 sísìn pẹ̀lú àìsàn jẹjẹrẹ eléyìí tí wọ́n pa àṣẹ́gun. Àwọn tó sì wá sọ̀rọ̀ náà tún wípé ohun tí ó dùn àwọn jù ni wípé pẹ̀lú bí ọmọkùnrin náà ṣe wá ń béèrè password eléyìí tí ó ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ní kò pẹ́ tí ọmọbìnrin náà jí Ọlọ́run nípè. Bábánbárí rẹ̀ tún wá ní wípé gbogbo owó eléyìí tí àwọn ará ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ tí wọ́n ń dá fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà láti fi tọ́jú ara rẹ̀, wọ́n níṣe ló tún kó gbogbo rẹ̀ fọ́kọ rẹ̀ o láti fi kọ́ ṣọ́ọ̀ṣì rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú bí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣe ń ṣe tó fún ọkọ rẹ̀, ṣe ni
ní gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ pátápátá ṣe náà kórìíra ọmọbìnrin yìí ó tí wọn ò tiẹ̀ sì fìgbà kankan kí wọ́n bá a fìfẹ́ lò rárá àti rárá. tí ó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan èlé sọ lórí ayélujára òun làwọn nǹkan tí wọ́n ń ṣe fún òṣèrébìnrin ilẹ̀ wa tó jẹ́ pé ó ń pa mọ́ra. kódà nígbà tí ó tún lè dé àsìkò kan ṣe ni wọ́n tún tìran olè mọ́ tí wọ́n ní ó já olè. tí ó sì jẹ́ wípé ìtìjú ìhun gan ló fà á tó fi kó kúrò ní agbègbè ṣọ́ọ̀ṣì náà tó sì lọ farapamọ́ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. ó pe orúkọ rẹ̀ ní Tọ́pẹ́ Ṣàgámù, ọ̀kan nú àwọn àbúrò òṣèrébìnrin ilẹ̀ wa tí ó ti dolóògbé tí ó jẹ́ wípé òkè òkun lòun gbé. ṣe ló ní òun ní ọ̀pọ̀rọ̀ láti sọ ṣùgbọ́n òun fẹ́ kí wọ́n sin òṣèrébìnrin ilẹ̀ wa kí ọ̀rọ̀ òkú tiẹ̀ náà má dàbí ti Mohbad. ṣebí tí a bá sì ṣàkíyèsí dáadáa ó rí wípé òṣèré léyìí tí ó sún mọ́ òṣèrébìnrin ilẹ̀ wa tí ó ṣaláìsí ni Tèmítọ́pẹ́ Adéníyì òun ló kọ́kọ́ bọ́ síta o. lẹ́yìn ìgbà tí ariwo ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà gba orí ayélujára kan tí ó sì jẹ́ wípé bí òṣèré náà ṣe ń sọ̀rọ̀ lówelówe ṣe ni kò yé ọ̀pọ̀ èèyàn. kódà ṣe ni àwọn mìíràn ka ọ̀rọ̀ náà sí ẹ̀fẹ̀ tó sì jẹ́ wípé yẹ̀yẹ́ ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe. nígbà tí òṣèré náà sọ̀rọ̀ wípé dandan kọ́ ni ìgbéyàwó, dandan sì kọ́ ni ọmọ bíbí. bẹ́ẹ̀ náà ló sì tún sọ wípé tí èèyàn bá tiẹ̀ ti dàgbà dé àwọn àyè ibì kan ó yẹ kéèyàn máa ṣe ìtọ́jú ara ẹni ni. wípé ẹ̀mí èèyàn ló yẹ kó jẹ́ ènìyàn lógún o bí èèyàn ó ṣe wà ní àlàáfíà téèyàn ó sì ra máa yọ ẹ̀jẹ̀ rẹ̀ lò díẹ̀díẹ̀. ẹ jọ̀wọ́ mo fẹ́ bá ẹ̀yin obìnrin tí ẹ ti wà ní ọmọ ọdún 30 sí 40 sọ̀rọ̀. bá sì ṣeéṣe wípé ẹ ò tí ì ní ọkọ nírú dédé àsìkò tí ẹ wà yìí ẹ wò ó ṣe ni kò pọn dandan o nítorí wípé ẹ má ṣe gbé e sọ́kàn ju bí ó ti yẹ lọ. pé ènìyàn kò sì bí ọmọ láyé tàbí ní ọkọ kò ní kéèyàn má débi tí èèyàn ó dé o. èyí tí ó ti jà jù náà ni wípé kéèyàn ṣe ìtọ́jú ara èèyàn nítorí wípé tí èèyàn bá gbé gbogbo àìní ọkọ tàbí àìrọ́mọbí sáyà ó ṣeéṣe kí ó dá nǹkan sí àgọ́ ara ènìyàn tó sì jẹ́ pé ohun tó bá ti bàjẹ́ báyìí lọ́pọ̀ ọgbà kò kì í ṣe tún ṣe. báyìí sì ni òṣèrébìnrin ilẹ̀ wa tí ó pe orúkọ ara rẹ̀ ní Tèmítọ́pẹ́ Adébáyọ̀ ló ṣe gba gbogbo àwọn obìnrin tí ó ti wà ní ọmọ ọdún 30 sí 40 láti má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àìlọ́kọ tàbí àìrọ́mọ bíbí kó mú wọn láyà kí wọ́n má bàa di ohun tí ó dá nǹkan lẹ̀ ságọ́ ara wọn. ó sì jẹ́ wípé lẹ́yìn ìgbà tí òṣèrébìnrin ilẹ̀ wa yìí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣaláìsí òun ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọmọbìnrin tí ó pe orúkọ rẹ̀ ní Tèmítọ́pẹ́ Adébáyọ̀ yìí ló tó yé àwọn ènìyàn wípé ohun tí ọmọbìnrin yìí gbìyànjú láti sọ ọ̀kan lára rẹ̀ ló ti padà jẹ́ jáde tó sì farahàn síta yìí. ṣùgbọ́n láìpẹ́ òun náà ni ìdílé olóògbé yìí ló bọ́ síta o tí wọ́n sì tẹ àtẹ̀jáde kan ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa pé kí wọ́n dákun o kí wọ́n yéé gbé ìròyìn òfegè káàkiri lórí ayélujára wípé gbogbo ohun tí wọ́n sọ wípé ó ṣokùnfà ikú òṣèrébìnrin ilẹ̀ wa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà òun kọ́ ló ṣokùnfà o kí wọ́n yéé parọ́ kiri ìyẹn lórí ayélujára. wọ́n ní àwọn bẹ̀ wọ́n wípé nírú àsìkò eléyìí tí ẹbí àti àwọn ará tí wọ́n ń ṣe ìkẹ́dùn òṣèré yìí wọ́n ní àwọn ò fẹ́ kí ó jẹ́ wípé àwọn ni wọ́n tún máa bu epo lu ọ̀rọ̀ náà tí ó sì máa fi jẹ́ ohun tí ó máa jẹ́ ọgbẹ́ ọkàn nínú ọkàn àwọn. ní tí wọ́n lè ṣe láti fi ran àwọn lọ́wọ́ ní lásìkò bí eléyìí ni wípé kí wọ́n má ṣe gbé ìròyìn kankan káàkiri mọ́ nípa òṣèrébìnrin ilẹ̀ wa yìí. bẹ́ẹ̀ náà sì dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo àwọn tí ó ti ń ṣe àbẹ̀wò tí wọ́n sì ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn. báyìí sì ni ìdílé ọmọbìnrin náà ṣe sọ ọ̀rọ̀ wọn sórí ayélujára. ó máa rúgbó bọ̀ ó ṣe ní wàhálà mìíràn tó ti fẹ́ bẹ́ sílẹ̀ báyìí o láàrin olórin tàkasúfèé ilẹ̀ wa ní Davido àti àwọn ẹgbẹ́ APC látàrí ìdìbò kan eléyìí tí ó fẹ́ wáyé ní àìpẹ́ yìí ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ wípé ṣé ni òun náà ti balẹ̀ pẹ̀pẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi ṣe ìpolongo àti àtìlẹ́yìn fún
ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn gómìnà tí ó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìyẹn gómìnà Adeleke tí ó wà ní ẹgbẹ́ Accord bẹ́ẹ̀ náà sì ń rọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá láti lọ dìbò fún ẹgbẹ́ Accord. Ṣùgbọ́n ohun tí ó wá ṣokùnfà ohun tí ó fẹ́ dá wàhálà sílẹ̀ òun ni bí Davido ṣe ń ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ APC láti jẹ́ kí ìdìbò eléyìí tí wọ́n fẹ́ ṣe kí ó lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ láì jẹ́ wípé wọ́n ń lo àwọn jàǹdùkú àbí wọ́n ń pa ara wọn. Ó ní ìdìbò kì í ṣe ohun tí a fi tipátipá mú ní í ṣe. Ẹni tí ó bá wu ẹnì kọ̀ọ̀kan òun ni kí ẹ jẹ́ kó dìbò fún. Èwo wá ni wípé kí àwọn ẹgbẹ́ APC kí wọ́n máa dúnkokò mọ́ àwọn ará ìlú gàgàgà àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí wípé wọ́n fẹ́ dìbò fún ẹgbẹ́ tó wù wọ́n eléyìí tí ó yàtọ̀ sí ẹgbẹ́ APC. Wọ́n ní tí wọ́n bá ti wá gbọ́ sí ni wọ́n máa ń gbìyànjú láti ṣe wọ́n ní ìjàmbá tàbí kí wọ́n pa wọ́n. Bẹ́ẹ̀ ló sì tún fi ìkìlọ̀ ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ gómìnà Imo Obunsọidinma, ẹni tí ó jẹ́ lága ìpolongo ìdìbò ti APC fún ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn olóyè ẹgbẹ́ náà tí wọ́n ti ń dúnkòkò lù lájà láti jẹ́ kí ìdìbò náà kó má lọ ní ìrọwọ́rọsẹ̀ wípé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba kí wọ́n sì jẹ́ kí ìdìbò náà kó wáyé ní ìrọwọ́rọsẹ̀ láì la ogun tàbí wàhálà lọ. Báyìí sì ni olórin tàkasúfèé lẹ́wà ní ṣe polongo ìdìbò àlàáfíà àti pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó sì ń rọ gbogbo àwọn ènìyàn wípé kí wọ́n lọ de ìbò wọn láì jẹ́ wípé wọ́n bá ara wọn fa wàhálà tàbí wàhálà kankan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Èyí sì ni ohun tí ó ń já rìnrìn látàrí bí Davido ṣe jáde tí ó sì fi ìkìlọ̀ ránṣẹ́ sí alága ìpolongo ìdìbò ti APC tìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ wípé ó ti fẹ́ di wàhálà gidigidi. Ohun tí ẹ̀yin náà bá sì ṣe fi abala rí sí ìyẹn comment section. Lórí ọ̀rọ̀ Mobímpé aya Lateef Adédìméjì sẹ́yìn náà tún ti rí ohun tó tún ṣẹlẹ̀ ohun tó ń lọ àti tí àwọn ènìyàn tún ń gbépò yẹnu káàkiri láti àná eléyìí tí Mobímpé aya Lateef Adédìméjì ṣẹ̀ṣẹ̀ tún lọ ya àwòrán tuntun kan fún ara rẹ̀ àti fún àwọn ìbẹ́ta. Èyí sì ni ohun tí àwọn ènìyàn ń sọ. Ṣebí lánàá òde yìí òun ni Mobímpé aya Lateef Adédìméjì òun ló gbé àwọn àwòrán tuntun eléyìí tí wọ́n wọ aṣọ aláwọ̀ yẹ́lò àti funfun tí wọ́n fi ya àwòrán tuntun tí ó sì jẹ́ pé ṣe ni ó gbé sí orí ayélujára fún àwọn olólùfẹ́ rẹ̀ láti rí i. Ìyẹn lórí ìkànnì rẹ̀ ti Instagram. Ẹ wò ó ṣe nínú àwọn ènìyàn dùn pẹ̀lú bí àwọn ọmọ náà ṣe ti ń dàgbà àti bí ìtọ́jú ṣe hàn lára wọn ò torí ṣe ni ara wọn ń jọ̀lọ̀ mìnì jọ̀jọ̀ tó sì jẹ́ pé inú àwọn ènìyàn dùn gidigidi wípé iṣẹ́ ńlá gbà òun níyà àbẹ̀ẹ̀ta ń ṣe o wípé ṣe ló sì ń ṣe ìtọ́jú àwọn ọmọ náà dáadáa. Ṣùgbọ́n ohun kan eléyìí tí ó ti ń dùn àwọn ènìyàn tí àwọn ènìyàn ò sì lè fi pamọ́ òun ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ jáde lánàá o tí wọ́n ní àwọn ìdílé Lateef Adédìméjì àti aya rẹ̀ Mobímpé ṣe wá jẹ́ aláṣìírí ènìyàn báyìí wípé kílé tí wọn ò tí ì fi ọjọ́ tí wọn yóò ṣe ìkómọ àwọn ìbẹ́ta sórí ayélujára wípé àwọn tí ń retí látọjọ́ ìwá ó sì ti fẹ́ mọ̀ sú àwọn ojoojúmọ́ làwọn fi ń dúró tí àwọn sì ń retí kí wọ́n fi ìkéde ọjọ́ tí wọn yóò ṣe ayẹyẹ ìkómọ àwọn ọmọ ètò orí ayélujára ní èyí tí àwọn táwọn jẹ́ olólùfẹ́ wọn ará àti ọ̀rẹ́ yóò lè péjú síbẹ̀ tí wọ́n sì wá fi ayọ̀ wọn pẹ̀lú orí ìbẹ́ta eléyìí tí Ọlọ́run ṣe fún wọn. Níṣe ni ó ti ń pẹ́ jù táwọn sì ń retí kí wọ́n fi ọjọ́ ìkómọ sórí ayélujára. Kò tún wá tán síbẹ̀ ó ṣe làwọn míì tiẹ̀ tún ń jowú Mobímpé tí wọ́n sì ní wípé òun nìkan ṣe wá dá àwọn ìbẹ́ta kó lọ sí ilé ayàwòrán o tí ó sì jẹ́ pé kò mú ọkọ rẹ̀ tí ó jẹ́ bàbá àbẹ̀ẹ̀ta dání kí gbogbo wọn kí wọ́n jọ ya àwòrán náà gẹ́gẹ́ bí ìdílé alálàáfíà wípé kílé tí òun nìkan tí ó dá lọ sí ilé ayàwòrán tó sì kó àwọn ọmọ lọ tí ò mú bàbá àbẹ̀ẹ̀ta dání. Èyí sì ni àwọn àkíyèsí eléyìí tí àwọn ènìyàn rí níbi àwòrán eléyìí tí Mobímpé aya Lateef Adédìméjì tí ó jù sí orí ayélujára lánàá òde yìí ó fún àwọn olólùfẹ́ láti lè bá rí bí àwọn ọmọ náà ṣe ń ṣe dáadáa tí wọ́n sì ń gbọ́ ìtọ́jú dáadáa eléyìí tí ìyá ìbẹ̀ta ń ṣe àti bàbá ìbẹ̀ta lórí wọn. A sì gbàdúrà wípé àwọn ọmọ yóò túbọ̀
túbọ̀ máa dàgbà sí nínú ọgbọ́n àti nínú òye. Nǹkan kan kò sì ní í ṣe ọ̀kankan nínú àwọn ọmọ ẹ̀bẹ̀ta yìí. Ohun tí ẹ̀yin náà bá sì rí sí ẹ fi sí abala rí wí sí ìyẹn comment section. A ò ní rí jù báyìí lọ fún tòní o. Ojú tẹ́ fún wa kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ó tún dìgbà mìíràn o. Ó dàbọ̀.